tẹ́ pé ìjọsìn ló fẹ́ ṣe tó sì mọ̀ pé ó ní ẹ̀san níwájú Ọlọ́run tó fẹ́ gba ẹ̀san ní kíkún, mọ̀bí tó ti kírun yídì rẹ o. Síwájú kí n tó kí gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, mo ṣe kábíyèsí o fún bàbá wa Ọba Ghandi Ọláoyè Orúmọgẹ̀gẹ̀ kẹta, kádé ọpẹ́ lórí, kásì ọpẹ́ lẹ́nu, kínúkẹ̀rẹ̀ erùkẹ̀rẹ̀ kó dókínní, kẹsìn ọba jẹ́ kó pẹ́ o, kọ́lọ́run jẹ́ mi yóò gùn lórí dáadáa. Lẹ́yìn èyí, mo ṣàdúrà fún bàbá wa Dr. Yunus Toliat Ayilara, Chief Imam Ògbómọ̀ṣọ́ ní tilé tóko tí ó pé méjì, kọ́lọ́run bá kọjá kẹ́mi bàbá gbọ́n bá ń ṣe séwù fún bàbá. Lẹ́yìn èyí, mo wá ṣe àdúrà fún gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ ń gbáradì fún ọdún iléyá tá a ṣe lọ́la ẹ̀, àtẹ̀yin tẹ́ ń bọ̀ látẹ̀yìn odi láti dálẹ̀, pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, ọkọ̀ yín ò ní dànù o, ẹ ò ní débẹ́kún o, ẹ̀yin ní ò ní gbẹ́kún, wọn ò ní ẹ ní gbẹ́kún wálé o, pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, láyọ̀ àtàlàáfíà lẹ́ẹ̀dì, á sọdún ayọ̀ o. Mo wá fàsìkò rẹ gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní àti bá fọ́nrán ìpàdé, ẹ bá ń pín kọ́ka ilé kárí oko kó tètè dé ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ pátá, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń bọ̀ wálé fún ọdún iléyá. Kí n tó máa lọ, ìwọ tó bá mọ̀ pé ọjọ́ ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam, mo fẹ́ kó bá mi gbọ́rọ̀ yìí. Ànábì alápọ̀nlé ni gbogbo ẹni tí ọba ti ń jàdùn ipò, Ọlọ́run ní kún lọ́wọ́ lórí ipò náà. Ìwọ tó bá mọ̀ pé ìrun ìdí tó fẹ́ kí, ìtọ́lọ́run gbà lọ fẹ́ tọ̀ pé ìjọsìn lọ fẹ́ sí, mọ̀bí tó ti kí ìrun ìdí rẹ o. Gbogbo tí wọ́n bá ti fi ọ̀tẹ̀ gbé kalẹ̀, yídì tí wọ́n bá fi ọ̀tẹ̀ gbé kalẹ̀, mọ́ lọ kí ìrun yídì ń bẹ o. Nílùú Ògbómọ̀ṣọ́ látayébáyé, ó ń pàànù ni wọ́n ti máa kí ìrun yídì tó jẹ́ ti ìlú Ògbómọ̀ṣọ́ gangan. Àṣọ ti jọ o, àṣọ tẹlẹ́gbẹ́jẹgbẹ́ o, ṣùgbọ́n tí ìdí tó jẹ́ ti ìlú gangan tí wọ́n ti máa kí ìrun iléyá àti ìtúnu ààwẹ̀ tó jẹ́ ti ìlú gangan tí gbogbo àwọn ọba títí ń jẹ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n fòǹtẹ̀ lù tànà. Kódà lílé tí bàbá wa ọba Ajagungbadé kọ́lọ́ ọba kọba àfọ̀nkẹ́ àbá tí wọ́n ti máa kí ìrun káwọn náà tó kú gẹ́gẹ́ bí mùsùlùmí, ó ń pàànù ni, kò sì yí padà téèdò ní. Gbogbo yídì ní ìtọ́ bá yọ lẹ́yìn ìyàtọ̀ fún tó ní ìjọ o, ẹ̀mí sì ní gbọ́ o. Yídì ní ìtọ́ bá tí wọ́n bá pè ní yídì ìlú àbí máa mọ kangarú kan níbẹ̀ pé kẹ́ wá lọ kí ìrun bẹ́ẹ̀, dákun torí tọ́lọ́run, àní ṣàṣedànù iṣẹ́ o, Ọlọ́run ní ṣiṣẹ́ wa lófo o. Pàápàá jùlọ tábà tún wá lọ rí mùsùlùmí tí ń gbà àwẹ̀ ìràwọ̀ ọjọ́ àràfá, tí ń gbà bọ́ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ tó fi dọjọ́ àràfá tó fi wá di àárọ̀ ọjọ́ ọdún, tó wá lọ kírun ní yídì ọ̀tẹ̀ tí wọ́n dálẹ̀. Eléyìí léwu. Tó bá fẹ́ kírun yídì tọ́lọ́ wọn gbà lọ́wọ́ rẹ̀ tó gbà pé tí ìlú ló ti fẹ́ kí tí èsì tìjọ, tó bá pẹ́ fẹ́ lọ kírun ní yídì tìjọ àbí tẹlẹ́gbẹ́, ṣùgbọ́n tí ìlú ó ń pàànù ní ó ń pàànù níbi tí Dr. Yunus Toliat Ayilara tí wọ́n ti kírun fún wọn bẹ́ẹ̀, tí wọ́n ti darí wọn níbi ìrun kíkí yídì, ibẹ̀ ni ó ti lọ kírun o. Tó bá lọ kírun ní yídì tí wọ́n fi ọ̀tẹ̀ kó jọ, ò lè nírun o, kìí ṣe eré o, kìí sì ṣe wọ́n ní wọ́n pé o, ọ̀rọ̀ Ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam ni o. Torí pé kí ni èyí táwọn ọba tó ti jẹ lọ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti máa kírun, ó ń pàànù ni. Kódà tó bá jẹ́ pé ọba tó wà ń bẹ lóyún bá jẹ́ mùsùlùmí, ó ń pàànù, wọn ò ti kírun. Tí wọ́n bá lọ kírun níbòmí tó yàtọ̀ sí ó ń pàànù, a jẹ́ pé yídì ọ̀tẹ̀ lẹ́yìn náà kírun, Ọlọ́run ní ẹgbàrún wọn. Ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé wọn ò lè kírun torí pé wọn ṣe onírun, wọn ṣe mùsùlùmí lóbi pé wọn ó kírun, ilé wọn ààfin wọn wà. Ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ mùsùlùmí gidi, ó ń pàànù ni ó ti lọ kírun o, àní ṣàṣedànù iṣẹ́ o, ó ń pàànù ni ó ti kírun o, wọ́n kírun ọ̀tẹ̀ o. Tó bá ti àkírun lẹ́yìn èèyàn, rántí pé àbùkù tọdún tó kọjá kò tí ì kú ńbẹ̀ o. Lórí páàkìrun àkírun, mo rántí pé túnú àwẹ̀ tó lọ yìí, wọ́n ní kó lóye kan lọ jókòó ńlé náà torí pé kò kírun ní yídì ọ̀tẹ̀. Mo rántí pé wòyí ọdún tó kọjá iná ni lè máa mú
ní kafatia yẹmọyẹmọ eléyìí tó lábùkù fún ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run nìkan alábùkù o. Ìlú Ògbómọ̀ṣọ́ ti ń lọ wájú tá a bá ń sọ̀rọ̀ lọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn ìlú lára ìlú tí àwọn èèyàn ń wò nílẹ̀ Yorùbá nípa ẹ̀sìn ìsìláàmù ìlú Ògbómọ̀ṣọ́ náà ti jẹ́ kan bẹ́ẹ̀ o. Kò sì sí nǹkan kan mìíràn tó mú ṣẹlẹ̀ ju pé lẹ́yìn ìgbà tí Dr. Yunus Tọ́lé àti Ayédára ti ń di mọ́ọ̀mù lọ tọ́ bá rò pé wá kí ìlú Ògbómọ̀ṣọ́ padà lẹ́yìn tọ́ ò lè lọ kírun ní lè mọ́ ọmọ onídìí ọ̀tẹ̀ mọ́ kírun nídìí ọ̀tẹ̀ o. Ó ń pààmì ó ti lọ kírun lẹ́yìn Dr. Yunus Tọ́lé àti Ayédára kì í ṣe pé à ń gbé ìsọ̀kọ́ àbá ń polówó ọjà o. Kò sí nǹkan tá a gbà ń bẹ́ ju pé àfẹ́kẹ́ kírun yídì ní kẹ́kí lákìdánù kọ́mọ̀ pé èèyàn kan lọ forúdélé lásán o kò jù bẹ́ẹ̀ lọ ojúlé ọmọ Yorùbá. A kú ọdún o.